Aláròyé máa wí o. Ẹgbẹ́ òṣèlú SDP kì í ṣe fún irúwá ògìrìwá. Adébáyọ̀ ló sọ bẹ́ẹ̀. Ó ń díje dupò ààrẹ orílẹ̀-èdè yìí nínú ìbò gbogbogbò tó wáyé lọ́dún 2023 lábẹ́ àsíá ẹgbẹ́ òṣèlú SDP tó tún jẹ́ ọ̀kan pàtàkì lára àwọn olóyè ẹgbẹ́ òṣèlú náà, ọmọọba Adéwọlé Adébáyọ̀, ti bẹnu àtẹ́ lu àwọn aráàlú kan tí wọ́n sọ pé ẹgbẹ́ òṣèlú SDP wà fún irúwá ògìrìwá. Ó ní ojúlówó ẹgbẹ́ òṣèlú tó máa kópa pàtàkì nínú ìbò gbogbogbò tó máa wáyé lórílẹ̀‐èdè yìí lọ́dún 2027 ní ẹgbẹ́ òṣèlú náà, àti pé ẹgbẹ́ òṣèlú yìí kò sí fáwọn tí wọ́n lè dànù kúrò nínú àwọn ẹgbẹ́ òṣèlú míì gẹ́gẹ́ báwọn kan ṣe ń sọ káàkiri ìlú báyìí. Adébáyọ̀ ní àwọn ojúlówó ọ̀dọ́ lọ́kùnrin àti lóbìnrin tí wọ́n jẹ́ ọmọ orílẹ̀-èdè Nàìjíríà ni wọ́n parapọ̀ láti dá ẹgbẹ́ òṣèlú náà sílẹ̀, tí àfojúsùn wọn sì dá lórí láti gba ìṣàkóso ìjọba orílẹ̀-èdè yìí lọ́wọ́ ẹgbẹ́ òṣèlú APC tí wọn kò ṣe dáadáa fáráàlú lásìkò yìí. Ó ní àwọn tá a lè pè ní ojúlówó ọmọ ẹgbẹ́ òṣèlú yìí ní àwọn tálákà tíyà ń jẹ lọ́kùnrin àti lóbìnrin. Àwọn gan lẹgbẹ́ yìí wà fún. Àwọn gan ni wọ́n mọbi tí bàtà ti ń ta wọ́n lẹ́sẹ̀. Àwọn ni wọ́n mọ̀ pé kò sí ètò ààbò nílẹ̀ yìí, pé kò sí oúnjẹ fáwọn aráàlú àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Adébáyọ̀ ní àwọn kò lè ní káwọn olóṣèlú tàbí aráàlú tí wọ́n nífẹ̀ẹ́ láti darapọ̀ mọ́ ẹgbẹ́ náà má ṣe bẹ́ẹ̀, nítorí pé ẹgbẹ́ òṣèlú tó fààyè gba àwọn ará ìlú tí wọ́n ní àfojúsùn gidi ní ẹgbẹ́ àwọn. Ó ní ọ̀rọ̀ ẹgbẹ́ òṣèlú wá dàbí ṣọ́ọ̀ṣì tàbí mọ́ṣáláṣí. Bá a bá rí ẹnìkan tó wá sí mọ́ṣáláṣí láti wá gbàdúrà, kò sẹ́ni tó lè lé kó gbàdúrà kó máa lọ sílé rẹ̀ ni. A kò lè máa béèrè lọ́wọ́ rẹ̀ pé níbo gan ló ti kírun àṣálẹ́ kan lọ́wọ́ rẹ̀. Bẹ́ẹ̀ ni bá a bá rí ẹnìkan tó wá sí ṣọ́ọ̀ṣì, àlùfáà ìjọ kò lè máa béèrè ọ̀rọ̀ lọ́wọ́ rẹ̀ pé òun rí ní òtẹ́ẹ̀lì lọ́jọ́ kan kó gbàdúrà kó máa lọ sílé rẹ̀ ni. Bó o bá wá sí mọ́ṣáláṣí fún ìgbà àkọ́kọ́, kò sẹ́nìkan tó máa sọ ẹ́ di ìmáàmù lẹ́ẹ̀kan náà. Bákan náà ni bó o bá kọ́kọ́ wọ ṣọ́ọ̀ṣì, kò sẹ́nìkan tó máa sọ ẹ́ di olórí àlùfáà lẹ́ẹ̀kan náà. Adébáyọ̀ ní ojúlówó ẹgbẹ́ òṣèlú tó ní ìlànà gidi àti ètò ìṣèjọba ní ẹgbẹ́ àwọn, táwọn kò sì ní fàyè gbà pé káwọn kan wá ba ẹgbẹ́ náà jẹ́ mọ́ àwọn lọ́wọ́. Ó wá rọ àwọn olóṣèlú gbogbo tí wọ́n ṣẹ̀ṣẹ̀ ń darapọ̀ mọ́ ẹgbẹ́ náà láti jọ̀wọ́ ara wọn sílẹ̀ kí wọ́n bàa lè jàǹfààní gidi nínú ẹgbẹ́ yìí. Adéwálé Adéoyè ló ṣe àkójọpọ̀ ròyìn yìí fún Aláròyé online television